èyí ni àwọn olóṣèlú tí ìjọba Tinubu ti fẹ̀sùn kíkó owó Nàìjíríà sápò kan. Kì í ṣe tuntun lágbo òṣèlú Nàìjíríà láti máa wádìí àwọn olóṣèlú tí wọ́n bá fura sí pé wọ́n kó owó ìlú sápò ara wọn lásìkò tí wọ́n bá di ipò kan tàbí kejì mú. Nígbà míì, ìgbà tí àwọn olóṣèlú náà bá sì wà nípò ni wọ́n máa ń fi ẹ̀sùn kàn wọ́n tí wọ́n yóò sì tọpinpin wọn, ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà wọ́n ti máa ń kúrò lọ́fíìsì kí wọ́n tó máa wádìí ohun tí wọ́n fi ipò wọn ṣe lábala owó ìlú. Láti ìgbà tí ìjọba ààrẹ Bọ́lá Tinubu yìí ti bẹ̀rẹ̀ ní ìwádìí àwọn olóṣèlú bẹ́ẹ̀ ti ń wáyé, tó bẹ́ẹ̀ tí àwọn olóṣèlú ẹgbẹ́ alátakò tó ń sọ pé APC mọ̀ọ́mọ̀ lo ọwọ́ agbára lórí wọn ni. Iléeṣẹ́ ìròyìn ṣàgbéyẹ̀wò àwọn olóṣèlú tí ìjọba Tinubu ti fi ẹ̀sùn àjẹbánu kàn látìgbà tí ààrẹ Tinubu ti gbàjọba. Abubakar Malami, olóòtú àti mínísítà ètò ìdájọ́ nígbà ìjọba ààrẹ olóògbé Muhammadu Buhari, ó ń jẹ́jọ́ lọ́wọ́ báyìí lórí kíkó owó Nàìjíríà sápò ara ẹni. Àjọ EFCC tó ń gbógun ti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù ló ń bá Malami fà á pẹ̀lú ẹ̀sùn 16 tí wọ́n fi kàn án. Wọ́n fẹ̀sùn kan ọmọ rẹ̀ ọkùnrin àti ìyàwó rẹ̀ pẹ̀lú dúkìá tó lé ní bílíọ̀nù lọ́nà 8 náírà lé ní ọwọ́ 7 ni wọ́n fi owó Nàìjíríà kó jọ. Àmọ́ Malami ní òun kò jẹ̀bi àwọn ẹ̀sùn náà. Ó ní ìjọba Tinubu lè ń lo agbára lé òun lórí ni. Aminu Waziri Tambuwa lóṣù kẹjọ ọdún 2025, EFCC ránṣẹ́ pé gómìnà ìpínlẹ̀ Sokoto nígbà kan Aminu Tambuwa wọ́n ní kó wá ṣàlàyé lórí 189 bílíọ̀nù náírà owó Nàìjíríà tí wọ́n lò kó sápò ara rẹ̀ lásìkò tó ṣèjọba. EFCC fẹ̀sùn kàn pé ó gba owó náà lásìkò tó wà nípò gómìnà. Àwọn atọ́kùnpín sì fìdí rẹ̀ múlẹ̀ pé èyí lòdì sófin Nasir El-Rufai látìgbà tí Nasir El-Rufai ti kúrò nípò gómìnà ìpínlẹ̀ Kaduna ní 2023 tó sì tún kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC ló ti ń kojú ẹ̀sùn àjẹbánu láti ọ̀dọ̀ ìjọba tó dé lẹ́yìn rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé wọn kò fọwọ́ òfin mú tí wọn kò sì pè é lẹ́jọ́, síbẹ̀ ẹnu kò sí El-Rufai nípa àjẹbánu. Bí èyí ṣe ń lọ lọ́wọ́ náà ni El-Rufai pàápàá kò yéé fẹ̀sùn kan ìjọba Tinubu, bẹ́ẹ̀ ló ń tako ẹgbẹ́ APC tó ti ṣèjọba Kaduna fọdún 8. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn, El-Rufai sọ pé lóòótọ́ ni wọn kò tíì fi òfin mú òun, àmọ́ wọ́n ti mú àwọn tó súnmọ́ òun. El-Rufai sọ pé òun mọ̀ pé wọ́n lè mú òun náà láìpẹ́. Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ni àwọn agbófinró kan sì gbìyànjú láti mú ní pápákọ̀ òfurufú l'Àbújá lóòótọ́ bó ṣe ń sọ̀kalẹ̀ nínú bàálù tó gbé dé láti Cairo, orílẹ̀-èdè Egypt. Gómìnà Kaduna tẹ́lẹ̀ náà ti wá fẹ̀sùn kan APC. Ó ní bí wọ́n ṣe mú àwọn olóṣèlú tó jẹ́ ọmọ ẹgbẹ́ alátakò ló jẹ́ káwọn èèyàn máa fi ẹgbẹ́ náà sílẹ̀. Sule Lamido, gómìnà ìpínlẹ̀ Jigawa nígbà kan rí ní Sule Lamido, ọ̀pọ̀ ìgbẹ́jọ́ ló sì ti kojú láti ọ̀dọ̀ EFCC lórí 1.3 bílíọ̀nù náírà tí wọ́n lò kó sápò ara rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀sùn mìíràn tó ń jẹ́jọ́ rẹ̀ láti 2015. Wọ́n ti fi ìgbà kan jù ú sí àhámọ́ pẹ̀lú ọmọ rẹ̀ Aminu Mustapha. Ẹ̀sùn kíkó owó Jigawa jẹ nípasẹ̀ àwọn iléeṣẹ́ mọ̀lẹ́bí rẹ̀ wà nínú ohun tí Sule Lamido jẹ́jọ́ rẹ̀. Ní 2012, EFCC mú ọmọ Lamido, Aminu Sule. Wọ́n ní ó fẹ́ kó owó ìlú tó jí sá lọ sí ilẹ̀ òkèrè. Nínú àwíjàre Sule Lamido tó jẹ́ olórí nínú PDP, ó ní ìjọba APC wọ́n fi ẹ̀tẹ̀ sílẹ̀, wọ́n ń pa làpálàpá. Lamido sọ pé APC kò dojúkọ ìgbógunti àjẹbánu mọ́, wọ́n dojúkọ PDP tó ṣèjọba fọdún 16. Àwọn ọmọ ẹgbẹ́ APC tó ń kojú ìwádìí Yahaya Bello lọ́wọ́lọ́wọ́ EFCC ń bá gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ Yahaya Bello ṣe ẹjọ́ lórí 80.2 bílíọ̀nù náírà tí wọ́n ló kó jẹ ní 2024. Ní àjọ náà yàbọ̀ ilé Yahaya Bello tó ṣèjọba Kogi fún ọdún 8 gbáko. Wọ́n fẹ́ fọwọ́ òfin mú, àmọ́ ìròyìn sọ pé Usman Ododo, gómìnà tó gba ipò lọ́wọ́ Yahaya Bello, wo ọ̀nà tó fi gbé Bello jáde tí EFCC kò sì padà rí mú. Bello padà fojú hàn ní kóòtù níparí ọdún 2024. Wọ́n sì tì í mọ́ àhámọ́ fún ìgbà díẹ̀ láì fi ààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún un. Lóṣù kínní ọdún 2026 yìí, alága EFCC Ọlá Olúkóyèdé sọ pé ẹjọ́ náà sì wà ní kóòtù, àwọn sì ń ṣiṣẹ́ láti rí i pé àwọn rídìí òkodoro.
Àdísíríkà ni mínísítà ètò ìrìnnà òfurufú nígbà ìjọba olóògbé Muhammadu Buhari. Iléeṣẹ́ Nigeria Air tí Sìríkà fi lélẹ̀ nígbà tí sáà rẹ̀ ń tàn lọ ló padà di ariwo mọ́ ọ lọ́wọ́. Awuyewuye náà ló sì mú ìjọba Tinubu fagilé àkànṣe iṣẹ́ tó fẹ́ dá iléeṣẹ́ ọ̀hún sílẹ̀. EFCC ti wá pe Sìríkà lẹ́jọ́ lórí ìdásílẹ̀ iléeṣẹ́ tó jẹ́ ìjọba Nàìjíríà lónìí. Ẹjọ́ ọ̀hún sì wà ní kóòtù. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos tó ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.